ìwà pálapàla tí ọ̀pọ̀lọpọ̀ ń kù ní ìsìn ṣé wọ́n lè bá kábíyèsí àrùnṣe. Wọ́n bí ìyá wọn. Wọ́n bí ìyá wọn. Ṣé wọ́n tó bẹ̀rẹ̀? Ẹ farabalẹ̀, ẹ ṣeun, ẹ já farabalẹ̀. Ọ̀rọ̀ ẹ máa gbọ́. Ṣé rí ìdáhùn tẹ fún mi òun náà ìdílé náà fi bèrè nìyẹn. Ṣùgbọ́n ilé ẹ̀sán ọkọ méjì kan. Àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ti bí wa nígbà tí kábíyèsí àná tó joyè. Ó lò 48 years lórí oyè. Bàbá ti di ẹbọra. Àtàwọn wa gbé náà wọlé ẹbọra. Ìgbà táyà náà bá pẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe ọ̀hún ṣe mọ́. Ẹsẹ̀ kábíyèsí o! Ìgbà kan lé kiri dà, ẹ̀ṣẹ̀ ànímọ̀ dà. Ẹ̀yẹ́ máa wò mí. Ẹgbẹ́ sọ fún yín yíyọ ẹ̀kọ́ bí tòtò kọ̀. Kábíyèsí o! Ìránṣọ wọn ogun lájà. Ṣé o rí ìdí máa sọ fún yín lè ní ìlú? Wọ́n rán tí ìmáàmù yẹn ń ṣe. Wọ́n tí ìmáàmù ń ṣe. Ó fẹ́ dá Ọlọ́run sọ fún mi wípé ogun ló fẹ́ ogun ni òun àti àwọn tí wọ́n ń gbà lẹ́lẹ̀ wọ́n fẹ́ dá ogun sílẹ̀ ni ẹ̀rọ ogun kọ́ ló ń bà wá wọ́n fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ ni Ọlọ́run sọ fún mi pé kì í sọ agbẹjẹmọ́wọ́ kí n máa wò owó ayé ọ̀dà nǹkan tó ìfọwọ́ lẹ́rọ̀ nìyẹn o èmi ní Ṣọ̀ún. The highest position ọmọ òrùmọ gẹ́gẹ́. Ẹrù ìjà ọlọ́gbàdé o. Èmi ò fẹ́ kí ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ní o. Ẹni tún ní lọ. Nítorí ìbẹ̀rẹ̀ ìjà ẹ̀sìn òun la máa mọ̀. Kò sẹ́ni tó máa mọ̀ parí ẹ̀. Kò sí nǹkan kan tí mo ṣe fún ìmáàmù rárá tó bá dúró síbi kó sọ ẹni tó bá mọ̀ ẹni kí ni kábíyèsí tiẹ̀ ṣe náà. Nǹkan yọkọ tó bá ní mo ṣe kẹ́gbẹ́ mi ló kúrò kó sọ nǹkan tó dé tó di gbé mi lọ kọ́ọ̀tù ẹni kó sọ ìdí kan tí mo bá ṣe fún mi o kó sọ kó sí nǹkan tí mo ṣe fún o tí òun mo fi sọ wípé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èdè lọ. Mo tọ́ lẹ̀ ń gbọ́ yẹn. Àbí kárí mo ṣe ni ló fi ń bú mi. Ṣèlú àgbọ̀ pé mo ṣe ẹni kó sọ nǹkan tí mo ṣe fún òun lẹ́ẹ̀kan. Nǹkan tí wọ́n ṣe fún mo sọ. Kí ló dé síta? Ṣé ọ̀rọ̀ mi yẹ yín? So òun ló kúkú pé mi lọ tọ̀, òun ló fi fọwọ́ lẹ́rọ́ tí mò ń wò ó. Ẹ jẹ́ sọ pé èyí lọ mọ́ṣáláṣí. Kí ló kàn mí? Ìmáàmù tèmi ló jókòó síbi. Ẹ̀jọ́ ṣe sẹ́yìn lẹ́ẹ̀kan sí ọ. Ẹ̀ẹ́dẹ̀gbọ́n náà ṣe sùúrù. Orí òṣè ẹgbẹ́ ìsọ̀tòtò èmi àti ìmáàmù tẹ́lẹ̀ ààrùn ìjà kó bá òun ni mo sọ ẹgbẹ́ kó sọ nǹkan tí Ṣọ̀ún ṣe lélẹ́yìn fún ẹ ẹni kó sọ
ẹ̀jẹ̀ ibi tí mo lọ pẹ̀lú parapọ̀ òun ni wípé ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ẹ̀ farabalẹ̀ fẹ́ lé gbọ́ tí wọ́n sọ. ẹgbẹ́ sọ ti parapọ̀ èmi ò ṣe nǹkan tí mi ò sí wá sí parapọ̀ òun ni wípé program parapọ̀ ó yẹ kí wọ́n mú wá fún mi èmi ló yẹ kí n tẹ̀lé ẹbí wọn whether in the past 2 years wọ́n mú wá. So báwo ni mo ṣe máa lọ sí program tó tètè mi